kí n tó sọ nǹkan kan ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ọmọ wèrè yìí náà kẹ́ ẹ gbọ́ ohun tó sọ. Ẹ̀yin obìnrin, ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin ọkùnrin àgbàlagbà náà kẹ́ ẹ gbọ́ ohun tó sọ. Bóyá ọ̀rọ̀ gidi ló wá sọ o, bóyá ohun tó make sense ló sọ, bí àwọn tí ò sì ṣe tẹ̀lé ni, ẹ̀yin náà lẹ́dàá. Àmọ́ ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tó sọ náà. Sọ fún mi àsọmọbìnrin, kí ni reason why mistake tó máa ṣe jù ní ilé ayé ẹ̀, the worstest mistake tó máa ṣe jù ní ilé ayé ẹ̀, ó ní kó lọ fẹ́ ọkùnrin tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ nìkan ló fi ń survive. Kó lọ fẹ́ ọkùnrin tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ nìkan ló fi ń survive. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tí àwọn ọkọ yín àtàwọn boyfriend yín ò kí ń lówó dání, báwo lẹ ṣe ń cope? Ẹ sọ fún mi. At least pé òun fẹ́ oníṣẹ́ ọwọ́ ń sìn, kò lè ní ju kó tiẹ̀ rí pa pórí pa lóṣù, kò lè rí ju oníṣẹ́ ọwọ́ tó máa rí 500k lóṣù gan, ó máa múra ní. Bóyá ó ń fi oògùn díẹ̀díẹ̀ pọ̀ tiẹ̀. Ó kẹjọ́, báwo ni wàá ṣe wo irú skin mi báyìí? Wà wá ní pé 500k ló ń make lóṣù ló fẹ́ fi tọ́jú mi. It's not possible. Yes. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó sọ. Ṣé rí ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé ẹ máa lo àwọn obìnrin tí wọn ò gbọ́n, àwọn obìnrin alápámọ̀ṣiṣẹ́, àwọn obìnrin tó fẹ́ máa jẹ́ǹbi tí wọn ò ṣe sí, àwọn obìnrin tó jẹ́ pé wọ́n fẹ́ máa lo ohun tó ju iṣẹ́ apá wọn lọ, àwọn obìnrin tó jẹ́ pé wọ́n máa demand fún tí bàbá wọn gan lè fún wọn, táwọn òbí wọn lè provide fún wọn. Ẹ̀yin tẹ́ ẹ máa lò wọ́n fi ṣòwò tọ̀, tọ́lọ́run bá ní kẹ́ ẹ máa rí wọn lò lọ́nà ó dáa báwọn. Èmi ò ní tẹ́ ń ṣe dá o, àmọ́ àwọn ọmọ wèrè tán wà ń ta nísìn, ẹ wọ ọmọ wèrè nísìn, yóò mọ̀ rò bóun sọ̀rọ̀ ni. Ọmọ Ìbàdàn bí ẹni wọ̀yọ́ yìí, ẹ̀gbọ́n tí ń sọ pé káwọn obìnrin máa fẹ́ oníṣẹ́ ọwọ́, tíṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti lè provide 500,000 lóṣù. Tẹ́ bá lọ wo irú ọmọ yìí nísìn, tẹ́ wá béèrè pé kí ni iṣẹ́ apá rẹ̀ tí fi ń demand ọkùnrin tó fi ń demand ọkùnrin tí ó máa ná 500,000 lóṣù fún. Láwọn ọmọ wèrè tó jẹ́ pé àwọn fúnra wọn, bẹ́ẹ̀ bá fọmọ mí ní 100 naira kò mọ làákàyè tó lè fi sọ́ di 200. Bẹ́ẹ̀ bá dá lókòwò yóò jẹ gbárùn, ìdí nìkan náà ni wọ́n gbójúlé. Àbẹ́ ẹ̀gbọ́n tí ń sọ bí òun ti fún ètò ẹ wá wèrè wo náà níbẹ̀ lára rẹ̀. Ọmọ wèrè tó ti lo cream títí ẹ ti fẹ́ bàjẹ́, tẹ́ pé àwọn ọkùnrin ń dáwó jọ fún ni. Àwọn ọmọ obìnrin tí wọ́n bá ti fẹ́ máa jẹ ju iṣẹ́ apá wọn lọ yìí, ó yẹ kán máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni. Ó yẹ kán máa kọ́. So owó wá easy àti rí kí wọ́n máa fẹ́ oníṣẹ́ ọwọ́. Ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin gan tí wọ́n fẹ́ oníṣẹ́ ọwọ́ kan wọ́n balẹ̀. Àfi táwọn gan bá fẹ́ ṣàbòsí tó jẹ́ pé àwọn oníṣẹ́ ọwọ́ tọ́lọ́run gbà fún wọn tán wà òkè gan. Béèyàn olówó púpọ̀ táṣírí ẹ bá ti ń bò tó sì ń tọ́jú mọ̀lẹ́bí tó sì ń tọ́jú ilé, ṣé kò bù ṣe? Ẹ wá máa convince àwọn ọmọ ọlọ́mọ. Obìnrin náà tó bá ń gbọ́rọ̀ sí àwọn obìnrin kan ló sọ àti ó máa gbọ́rọ̀ sí orí ilé ìlẹ́nu. Ẹ wá máa wá ṣé gbogbo alára lè ṣe yahoo ni? Ṣé gbogbo alára lè máa rówó ọ̀fẹ́ ni? Ẹ gbọ́rọ̀ wèrè tí ń sọ lẹ́nu. Àwọn láláṣẹ ìtorí ẹ̀mí èpìtì àwọn obìnrin tí ò bá ti serious bí irú eléyìí, èmi èpìtì wọn. Nǹkan ò bá ṣe wọ́n, èmi èpìtì wọn. Ẹ gbọ́rọ̀ wèrè lẹ́nu rẹ̀, wọ́n máa fẹ́ oníṣẹ́ ọwọ́. Torí ṣé beauty ò fowó ní beauty eléyìí? Ẹ wojú lálàsà Ìbàdàn bí ẹni wọ̀yọ́.